ó ṣògùn o. ẹkú ẹran. ó ṣògùn o. ẹkú ẹran. ó ṣògùn àrò. ẹran ó kú èyí ó yí ajẹ ọdẹ náà wálé. ọdẹ ní sà. bẹ́ẹ̀ ni. ṣé ẹ kọ́ṣẹ́ ọdẹ yìí ni. mo gbọ́njú bá ní ọ̀dọ̀ bàbá mi ìran wa ní í ṣe. ẹ lọ́gà. bàbá mi ni ọ̀gá mi ní ọ̀gá kankan ẹni aka òfìgbọ́n lé mi lọ́wọ́. nígbà gbébọn fún yín báyìí ẹran wo lẹ kọ́ fi pa. láti mọ sábò sí. sẹ́ẹ̀ lè rántí. ṣèbé ni mo kọ́ fìgbọ́n parí láyé. kí ni. ṣèbé ni mo kọ́ fìgbọ́n pa wọ́n gbébọn sí ojú ahéré. mo wá rí ṣèbé lọ́rùn ọ̀pẹ bá mi ń roko lọ́wọ́ mo wá gbé ìbọn níbi wọ́n gbé ìbọn sí mo wá ta sí ṣèbé o kódà bàbá mi dá mi dọ̀bálẹ̀ ìjọ náà wọ́n nà mí pé ta ló rán ọ níbi ìbọn. ọdẹ pàgbépàgbé. ẹ̀yin ìbá ṣé wọn ajá bọ́gbọ́ ẹ̀yìn bá tán. kò sí ìyẹn kan tí ń dúró mú lọ́rùn ọ̀pẹ mọ́. tọ́gbẹ̀ ń ga ni. ọ̀gá púpọ̀ náà. ṣe wá gbọ̀n ká ẹ lọ mú gbìn. ìgbé kí mo sọ ṣèbé ni mo sọ. ṣèbé ni mo sọ. mo rò pé ẹ ní gbìn. àìgbé àti ajẹ́. ṣé ṣèbé ń dẹ̀ tó bí. kò tóbi pípọ̀ náà ṣùgbọ́n ó nípọn tó ẹ́. iyùn náà tóbi. bó lè wá ṣe. àfìfàn yẹn lójú ahéré inú oko ni. bàbá náà jẹ́ ń bẹ̀. kò rújú kankan pẹ́. pé wọ́n wá náà yìí sí. kódà èmi wọ́n fún káyìn. ẹ̀yin wọ́n tún fún káyìn. àwọn ọjọ́ pé mo lẹ́gbọ̀n mo ní àbúrò bàbá. kẹ́yìn àti yín ó tún kéré. arúgbó aládùn ọlọ́run. alihamudulilayi. ṣé ẹ máa dẹ̀ná. mo máa dẹ̀ná. kí làwọn àrírí yín ní dẹ̀ná. ìrírí mélòó ni ọdẹ fẹ́ mélòó la fẹ́ kanu yín àdìpẹ̀lẹ̀. bẹ́ẹ̀ tó sọ orúkọ yín ń kọ́ lẹ́kùnrẹ́rẹ́. Jimoh Ògúnwọlé olú ọdẹ àpárá. nílùú bo. ìlú Ọ̀yọ́ Aláàfin tàwa. kí làwọn àrírí yín ní dẹ̀ná. ìrírí gùn díẹ̀. ọ̀yà. ìgbà mi ń bẹ tí a bá dẹ̀ná igbó mi ń bẹ ọlọ́mọ àárọ̀ fọdẹ. igbó mi ń bẹ tó jẹ́ pé tipátìkúùkù lèèyàn fi máa mú ẹran abẹ. tipátìkúùkù lèèyàn fi pẹran ń bẹ. ọ̀yà ẹ sọ àwọn agbó tẹ lọ àwọn tó ṣẹlẹ̀ ń bẹ o. igbó kan ń bẹ ní ọ̀dọ̀ wa. a máa pe igbó ní igbó àgàn ó ti rìsáàfù ọ̀dọ̀ wa. tí a bá lọ tí n bá dẹ nánú igbó ẹsẹ̀ ẹran ó kún bẹ́ẹ̀ débi pé yóò fẹ́ wípé tí n bá dúró ń gbé kùnkùn lọ bẹ́ẹ̀ máa sá. ṣùgbọ́n tílé ó fi mọ́ àní rí ẹran kankan. àgàn ọkàn wá wà bẹ́ẹ̀ àgàn ó tóbi ó tó igi osè. tẹ bá ti á dé bẹ́ẹ̀ tó bá ti tó bí aago kan odó ọmọ ọdún nínú àgàn yẹn. tí wọ́n máa gbóyán. mo fi oògùn tí mò ń ta mo fi búra tì í. so mo wá lọ bá ọ̀rẹ́ bàbá mi kan pé nǹkan kan báyìí máa ń ṣẹlẹ̀ bàbá nígbà ṣé ẹran sì bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ bàbá mi bá lọ dá ó bá fún mi ní kinní kan ó ní kí n lọ́ọ́ bò mọ́lẹ̀ inú igbó. ó ní tó bá di ọjọ́ kẹta tí mo bò mọ́lẹ̀ oníjọ́ kẹta ni tó lọ́ọ́ dẹ̀gbẹ́ ń bẹ́. ó ní bó bá sì rí kí n wá sọ fóun padà níjọ́ ọjọ́ kẹta tí mo lọ pọ̀ pẹ̀tù mẹ́fà nù gbẹ. mo padà lọ sọ́dọ̀ bàbá ní ntọ́wọ́ àṣẹlẹ̀ ńbẹ̀ ni pé sóko mi ò jìnnà bẹ́ẹ̀ mo lóko mi ò jìnnà bẹ́ẹ̀ ó ní gbogbo ìgbà pátá kì í má jò bí ọ̀wọ́n mi. òbí ó ní kí n sì má dẹ̀gbẹ́ inú gbóhùn mọ́ tí n bá tí ì rí nǹkan kan kí n má lọ ọbẹ̀ mọ́ ó ní tá a bá jà olóbì ní ọ̀sọ̀ ó ní tá a bá ní jà olóbì ní ọ̀sọ̀. bí o sọ bẹ́ẹ̀ mo kó obì mo bò mọ́lẹ̀ níbi bá bo obì mọ́ mò ń gbé bàn mi ti ibi obì. nínú ilé. nínú oko. nínú oko yẹn. mo bá dé oko oúnjẹ náà ó tó bí déédéé aago 12 àbọ̀ mo bá rí ènìyàn ló ń bọ̀ orí bíi Fúlàní ọwọ́ wáìtì ó dé lábàǹkádà wáìtì ó ní bàbá ọdẹ kú iṣẹ́ o mo ní hò níbo lẹ́ ń lọ ó ní òun lọ ọ̀nà òun lọ olómi tútù níbo lẹ́ tí ń bọ̀ ó ní láti Ìṣẹ́yìn bó o ní ẹsẹ̀ àgbà oko jáde títí ò sí ń bí ọlábúlé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníbẹ̀lẹ̀ ọkọ̀ ti já òun ó lóun ọ̀wà mọ̀nà mọ́ pé kí n fi ọ̀nà mọ́ òun
mo bá sọkọ́ tí mo fi ń roko mo sọ ọ́ lẹ̀ mo sì ń ràròyé àgbàdo ni mo bá lọ tààrà dí ìbọn mi mọ́ ń lọ mo dé di ìbọn bá ibi mo bo bì mọ́ mo ní láti hu obì mẹ́rin mo sọ̀mọ́ lérún mo bá dọ́dọ̀ rẹ̀ mú bàbá ń yè dáná sùn ẹgbà ó ní ẹ filẹ̀ ilẹ̀ ní ọgbà obì tí mo kó wọn ní tí mo bá ti fún lóbìun tí ọba ti gba obìun kì í má wọnú gbòǹdẹ̀gbẹ́ mọ́ wọn là ń jánu so mo sá sọ lẹ́ẹ̀kejì ó ní ẹ filẹ̀ mi ní à sẹ́mi àti yín jà ní àsámọ́ra rí ń tẹ́ apá mi ká mẹ́sẹ̀ yín lálejò ọ̀sàgbòbì lọ́ọ̀ mi. ó gba obì yẹn lọ́wọ́ yín. ọgbà nígbà tó wá gbòbì tán ní olómi tútù lòun ń lọ mo ní kò sí wàhálà mo ní mo mọ ibi tí ẹ ń lọ tá lẹ ń wá lọ ní olómi tútù gangan ó ní tóun bá rí òun tì báyìí òun dá mọ̀ mo lọ́ọ́yà ó ní kí n ṣáájú mo ní ọ̀nà tájọ máa tọ̀ ni ẹ máa sọ ẹ̀yin ẹ̀sọ́ mo wà lẹ́yìn yín àárín ó tó irú àyìnsí alálùbọ́sà ó bá dúró ẹ ó ní mo ti mọ̀nà ó ní ẹ padà ẹ jẹ́ mú yín débẹ̀ ńṣẹ́ tí mò ń ṣe ò nèmi la tó bá ó ní rárá o ó ní ọ̀nà lóru òun ò dájógì ń bí òun ti mọ̀nà mo bá padà mo rìn ó tó bí ẹsẹ̀ bàtà 5 mo kàn wẹ̀yìn èmi ọ̀rẹ́ nìkan kan mọ́ ìrírí àkọ́kọ́ nù. ìrírí àkọ́kọ́ nù. ìlà àkọ́kọ́ nù. irú èdè wo ni ń sọ. Yorùbá pọ́nbélé bí mo ṣe ń wí náà ni ń wí kódà Yorùbá ọ̀kọ́ lẹ́nu. ìrírí yín mi ńkọ́. ìrírí ẹlẹ́ẹ̀kejì rìsáàfù tó wà lọ́dọ̀ wa ó wá di ọjọ́ kan ń lọ ọ̀gbẹ́ kankan ìbọn aláhàyà mo gbé dání ṣùgbọ́n mo fẹ́ lo egbòogi kan ẹnìkan wá sọ pé wà ń bẹ mo wá lọ wá egbòogi bàbá sàláwù wa o ìṣẹ̀kẹ̀ bàbá tí ọ̀gá tọmọ rẹ̀ máa bọ̀ mí lówó mo bá nú oko mo ní kéṣù náà mọ̀ ń bọ̀ mo fẹ́ wá egbòogi kan bẹ̀ mo bá bọ́ nú igbó mo rìn ó tó irú àyìn sójú ọjà pààrà bí mo ṣe rí gàlà nu mo bá tẹ̀ mọ́ sí gàlà pààrà ẹran sáhọ mo sá ń tọ́jú ẹsẹ̀ ẹran lọ mo bá jábì kan bí n ṣe mọ̀nàmọ́nù ọjọ́ 3 ni mo lò nínú igbó. ẹ̀ńtẹ́ ni ó ṣe súlẹ̀ ńkọ́. kódà gbogbo ilé olóògùn tó wà ládùúgbò wa kò síbi tí wọn ò dé. ọjọ́ 3 ni mo lò nínú igbó. akílẹ̀ wà ń ṣe nínú igbó. kódà wọn jẹ́ ń ṣe nǹkankan mo sá ń káàkiri tí n bá jáhìn láò tí n bá jáhìn láò ń bọ̀ wá dé bàbá mi. sẹ́yìn sùn. níbi ọba gbé rẹ̀ mí ń jókòó. tún wàá sùn mọ́júmọ́. nígbà tó dìde mo wá já ọ̀nà ojúbẹ kan ojúbẹ yìí ẹni tí ń tọ́júbẹ ibì kan dandan ní ti ń wá mo bá nínà mọ́ ojúbẹ hàn gbàràgbàrà mo bá já oko nígbà mo ti jáko ìsọnù mọ́nù àwọn olóko yìí ọ̀sà wà ko àbí bí mo sáré nà mọ́nu nígbà ibi mo ti ń pòòyì ojú òkè àpárá ẹ lọ tí ń jábì kankan mo kàn lọ já atan ni. atan ìmínì. wàláì bí mo ti jálù atan ni mo wá tó yẹra mi ó ìyá mi ti dìdàkudà tí gbogbo wọn ti tí wọn ti ológun ti gbajẹ gbaya orúkọ lọ́wọ́ wọn pé àwọn òrí nígbà tí jẹ pé tó bí bàbá ti bí ata àpọ̀ tó èmi nìkan náà lọkùnrin pọkùnrin inú àwọn ní àwọn òtún rí mọ́. kí wọ́n wà ń sọ fún wọn bí ẹni lọ díẹ̀ ti lọ yẹ nǹkan o. wọ́n ní wọ́n wà lé àwọn òrí mi náà wọ́n ń sọ o. àwọn ènìyàn rí náà. wọ́n ní yóò dé. ẹ wá dé ńjọ́ kẹta. ńjọ́ kẹta mo dé o. ìgalà yín dẹ̀yìn máa ti ń gbọ́. ọ̀tún lẹ́rán lọ ní o òsì lẹ́rán lọ ní o. ẹ rí pọ́n rẹ̀. ìrì pọ́n kankan kódà bí mo gbé tàbọn sẹ́ran ojú ẹsẹ̀ 3 lọ sí mi ṣùgbọ́n baláhàyà mo gbé dání. ṣé ẹ ti rìn jìnnà síbi tí wọ́n ti ní ààlà oko náà tí wọ́n dáná ni. ààlà oko náà mo ti tàbọn. tí ẹ ti ní wọ́n dáná lẹ̀. ìbà èṣù ẹni mo ní ó kéṣù náà tó kóṣù wá bà pé àwọn ń rí èṣù tó ní kò ń gé iná ní. èèyàn lágbára o. ìrírí ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀sìn oko kan bẹ ní ẹ̀yìn ìkúlé àbáwá oko bàbá mi ni mo gbọ́njú bá ní inú òkòkò ni mo gbọ́njú bá ìrókò wà ń bẹ́ẹ̀ ò tóbi ehoro kan wà ń bẹ́ẹ̀ kò sígbà tí adẹ náà lọ táìrè ehoro tá a bá tàbọn sí
àní rí ehoro yẹn mú. ìbọn ò ní bá. ìbọn ò ní bá o. ń bọ̀ wá dijọ́ kan mo wá dènà lọ. níjọ́un inú sàálàdé ọmọ rẹ̀ tí Dáúdà fẹ́ níjọ́ ní súná ọmọ. mo wá dènà mọ́ rí bí mo ṣe dóko gá olè ehoro náà rò mo gbé ma lé ehoro tí mo dún wáyé ehoro fẹ̀gbẹ́ lélẹ̀ nígbà àwọn èdè bẹ̀ báyìí ìrókò yẹn ti jáde ọkàn géèrè ehoro ni ó géèrè ehoro kùkùté ehoro ń bẹ lẹ́ kùkùté ehoro mo wá mú kùkùté ehoro ó wá tẹ̀lé mi títí tí mo fi wá abúlé nígbà wọn wá tí mo ṣílẹ̀kùn ẹnu ọ̀nà tí wọ́n wọlé máa pẹ́ sọ́wọ́ àtúnbà wọlé ni bó ṣe padà ní. ojú yẹn rí nǹkan o. èmi rí ọ̀sọ̀rọ̀ ilé sọ pé ń tọ́ sọ ni èmi náà ó sì lẹ́yìn pé gbà wọ́n wọlé tó fẹ́ tẹ̀lé mi wọlé pé sọ́wọ́ àtúnbà wọlé ọ̀parí bí èmi àti ẹgbẹ́jọ sọ̀rọ̀ nu àmọ́ orí ehoro wọn jẹ́ tèmi kùkùté ehoro lọ́jẹ́ tèmi. bó o lẹ́sẹ̀ kùkùté ehoro. ẹ wá gbólúwa mi ni sílẹ̀ mọ́ láàárọ̀ tán ìyàwó mi ro àmàlà. wọn ò béèrè pé orí ẹran yìí kọ́. bóyá balóge nígbà èmi náà ó sì tilẹ̀ mẹ́jọ ró. àtilẹ̀ mẹ́jọ ró ni wọ́n máa wí pé ẹran àjẹkújẹ ni àwọn jẹ ṣùgbọ́n mi ò tilẹ̀ mẹ́jọ ró. ìsìlọ́mọ ìdàgbà bímọ tí ó dàgbà tí ó viran èmi náà mọ bọ́ọ̀dì àrò ẹ máa fọ̀ sáásùn. ẹnu káwọn ò wò pé kó sórí ń bẹ bóyá kan ti jẹ. bá a ti fi ẹran jàmọ̀lá. bóyá bá ti jẹ orí rẹ̀. kí lè rí yín mi. ìrírí mi àti ilé ló ti ṣẹlẹ̀. inú ilé gangan. inú ilé gangan ni ìrírí mi ti ṣẹlẹ̀. mo fẹ́ gbọ́ o. a ṣàlàyé rẹ̀ ọkàn dùn mí pé Tájù ọmọ Àríkè má ṣeun ó ti kú ni. ọba ìdílálẹ̀ àbábẹ̀rẹ̀ Tájù mọ̀ bá yín èmi mọ̀ bá yín ṣùgbọ́n máa tẹ̀lé mi lọ́ọ̀dẹ náà àwa lọ́ọ̀dẹ náà àbẹ̀rẹ̀ sí àbá ehoro sì pa ní ọ̀dọ̀ wa gbà yẹn dáadáa asápò ehoro 6 ní abúlé ti tó lọ àwa ń bọ̀ oko wa kan wà ń bẹ kò jìnnà sábà àbárẹ̀ ehoro kan ń bẹ wọ́n wá gbé ma ṣe ehoro ehoro ó bá tún sún wájú ó tún dúró mo tún fi kìbọn mo fi ògùn búra mo yẹ kìbọn tán mo fi rìsáná síbọn ehoro òkú ó níbi mo gbé dúró náà ni mo tún nàbọn sí ehoro ó tún ra sún wájú ehoro tún dúró. ó dìbọn méjì. ó dìbọn méjì mo tún bá kìlẹ̀ kẹta ó tún tẹ sí ehoro pa gbogbo bí ṣe ń sún yìí kéètì ìdú ebè 10 lọ o. mo tàkì 3 ehoro bá tún sún síwájú ọba dúró èmi tẹ̀bọn lẹ ọ̀tọ̀ bẹ̀gbẹ̀ mọ fàdá ayọ̀ mọ tẹ̀lé ehoro mọ sáfàdá pé ehoro níwájú Ọlọ́run tá a jábọ̀ fún nígbà tí bí mo ti gbé ehoro mú ó ju gbogbo àwọn ehoro tá a pa lọ ṣùgbọ́n gbà mo wo inú ehoro yẹn fẹ́lẹ́ ẹni tá a jọ lọ tí ọpọn ẹrẹ yín ìwúlẹ̀ gbé yìí fún mo fà lọ́wọ́ èmi náà wúlẹ̀ kìbọn mi mọ́ bá a ṣe dábúlé àbá gbé mo bá kó náà jọ Tájù oníhìn ò lè tí lọ́ọ̀dẹ yín jókòó báyìí Tájù ní láti jókòó mo bá gbé ehoro jù náà aṣáàbí ehoro nígbà lánàá ehoro àti fún àtẹ̀dọ́ àbáǹkẹ̀ kan mẹ́. bá nǹkan kan nínú ehoro dẹ́gbà kò sí nǹkan kò ní fún kankan kò lẹ́dọ̀ kò ní nǹkan kan kò ní jáwàjáwà kò ní nǹkan kan ní ẹ̀ mọ́ ni láwọ́. èyí tó ga o. mo ní kò tí ì sí nǹkan kan tó burú mbẹ àwa gé ehoro mo ní Tájù ọmọ gé èmi lọ́ọ́ má ta mo lọ́ta lóru náà. ṣé èrò tí ò ní fún náà rẹ fẹ́ ṣèjẹ. wàláì àwa 3 la jẹ. ó ti wá dá báwọn. àwa 3 mo sá gbé pọnpọn wọn gbé pọnpọn kaná mo lọ́ta tán a bá kó ata sínú ìsásùn èmi àti ẹ oúnjẹ tí a tọ́jú lẹ̀ yẹn tí a gún pé tá a bá ti gbẹ̀dẹ́ àjẹ àgbéyàn jáde nígbà tó bẹ̀ jiná asọ̀kalẹ̀ bàbá tùjà ní Ọ̀ṣun nígbà táwọn ń gbọ́ òun pa kájà aṣọ ọfà kùmọ̀ Ọ̀ṣun sún jáde
mo ní bá mi mo lé mi ni mo lẹ́yìn náà ẹ máa bọ̀ ó ní kí ló dé mo ní ẹ̀fà kó tí jókòó ọba jókòó ẹgbẹ́ sàásùn wa àwa mẹ́tẹ̀ẹ̀ta àṣàjẹ ehoro àṣẹ nǹkan kan kù tó mí ọbẹ̀ ṣùgbọ́n kété bí mo ti wọlé sùn ilé ò tí ì mọ́ dáadáa ń lọ bí aago 4 àbọ̀ bàbá náà ti kú nísìn odò rọrùn bóyá òun rí ni èmi ò rí ní mi sọ pátì lé ní èèyàn ti ṣẹlẹ̀ ó bá kan fèsì hello ẹ káàsán ẹ kú òru o ṣé dáadáa ló dé mo la dúpẹ́ sọ́wọ́ yá mo níbo lẹ rán mi ó ní kí wá wò bó ti dé bó ti dé náà ni mo ní mo ti dé ṣùgbọ́n bàbá mi ń bẹ láyé ńgbà náà bá mi ní ta ló ń bi ọlọ́rọ̀ mo ní bàbá bá ẹni bá mi ní kò sí nǹkan kan ń bọ̀ bá di láàárọ̀ àwọn ọlọ́wọ́ bá máa sunrun rẹ ńgbà lẹ́sìn mọ́ bàbá lọ tí a jọ sọ àti bá mi ò mọ̀ bàbá ò sọ nǹkan kan fún mi o. Wọn ò sọ nǹkan kan fún yín. bàbá ò wí nǹkan kan bá mi ò sọ pé ń tàn sọ ni ṣùgbọ́n bá mi lọ́ọ́ bá ṣùgbọ́n gbà tèmi náà ń di pé mò ń gbọ́n díẹ̀díẹ̀ pé ọmọ èké máa rán rú bóyá tí wọ́n sọ tí bá mi bá sọ fún mi bóyá tèmi ó gbé ta ṣùgbọ́n bá mi ò sọ nǹkan bá mi ní kò sí nǹkan kan wọ́n kàn wá kí ọ pé sóòdì tó kó dé ni tí bá mi sọ fún mi. ni mi sọ pé ìrírí eléyìí òun kì í sátìgbẹ́. Inú ilé ni. Inú ilé ni. Ìgbẹ́ wo lẹ lọ tẹ́ ẹ lè gbàgbé láéláé. A lọ ọ̀gbẹ́ tó wọ́pọ̀ díẹ̀. Èyí tẹ́ ẹ sà lásàyàn ń bẹ̀ pé ẹ lè gbàgbé láéláé. Ṣé ẹ rí inú mi máa dùn tí ẹlẹ́rìí èèyàn bá wà ní àràǹdì ṣé mọ̀ pé ẹ̀ ń sọ̀rọ̀ wa ẹ̀ ń sì kankan. Bẹ́ẹ̀ni. Ìdíbẹ̀dẹ̀gbẹ̀ rí. Ẹ̀ẹ́dì wa wà rí. Lọ rí o. Ṣùgbọ́n pé bóyá bí ìgbẹ́ ọ̀nà àwò ìgbẹ́ bẹ́ẹ̀tú Alágogo mo máa lọ àmọ́ wa wáhùn ìdíbẹ̀ rí wọ́n ní ni mò ń gbọ́. Èwo lẹ lè gbàgbé láéláé. Àwọn lókàtí tó ń bẹ lọ́dọ̀ wa àwọn adẹ́gbẹ̀ ń bẹ. Ẹ lọ ṣẹlẹ̀. Ẹ rí Ọlọ́run dákun kó ṣàánú ọdẹ ni. Àmín. Gbogbo nǹkan kí ọdẹ lè délé tó lérò yìí. A máa lọ ọgbẹ́ mi tí ó jẹ́ àwa bíi 4 àbí 5 a lè sára wa jọ nínú àwa tí àjọ máa lọ ọgbẹ́ ọ̀hún tí a sára wa jọ Wàhábí Súlé Ràsákì Múfú Múdá àwa lọ ọgbẹ́ kan Haruna tó dìlú ní ìsìn Haruna nìkan ní bẹ́ẹ̀ lébà rẹ̀ ẹyọ kan ṣoṣo níbẹ̀ láàrú náà. Nígbà náà Abà Lọ́rin lébà ẹyọ kan ṣoṣo lọ́wọ́ àbẹ̀ kò pé méjì nígbà tá a dé bẹ́ẹ̀ lẹ́mọ̀ pé bẹ́ẹ̀ dọ́rọ̀ Haruna lẹ̀ mo ní ọ̀run rí rẹ o. Nígbà wa dé bẹ́ẹ̀ Abà lébà omi ọdẹ ń bolẹ̀ ń lọ àní à ń lọ sí ìgbẹ́ tí wọ́n ní wọ́n ọdẹ láàárọ̀ odò Ògùn ni ó ní ọ̀dọ̀ọ̀la Haruna ó sì ṣẹ̀yẹ̀ tó kó dé ní ọ̀pẹ̀ tù kan wàlẹ́ àtòrí àti gbogbo ẹ̀ ó ṣe fún ani tó sì ro àmàlà tá a jàmàlà ọ̀dọ̀ Haruna ńlá sùn ó lè dàfẹ́júmọ́ oníkàlọ́ gbálẹ̀ àárín nǹkan kan pàmbẹ́ lẹ́yìn èmi nìkan tí mo pa aka ńgbà alẹ́ tó mọ́ láàárọ̀ ó gbá mọ́là fún wa àtúnjámọ̀là àbáfọ̀n àgbà Abà Lọ́rin lébà tí ń bẹ́ẹ̀ àgbàbẹ̀ kọjá a lọ ara odò Ògùn níbẹ̀ wọ́n kọ́ lébàsì nígbò di pé amúra àgbẹ̀ wọ́n yan ẹni tí ó mọ adè àwọn tí ọlọ́ọ̀kó gbẹ̀ wọ́n yàn wọ́n lọ ṣùgbọ́n gbà tá à ń lọ wọ́n ń sọ fún wa pé ẹni ọba ti tẹ ẹran o kọ́ má tọ́ o kọ́ má tọ́ ẹran kọ́ má tọ́ pé bàmí mi bá báyìí lẹ́ran lọ o nígbà táwọn bá rúgbẹ̀dẹ gbogbo bó bá ṣe jẹ́ àṣà lọ wọ́n ní pé a sì rí ẹṣin ó ń gbó nígbà náà níbẹ̀ tó rí bí ìkúkú báyìí tó rìn pápá wọ́n ní ẹran tó ní ẹsẹ̀ yìí tó rí báyìí ẹnìkan kan ọmọ yìnbọn sí o. Ẹran wo ló ní gbó? Ẹkùn. Wọ́n sáfi adé wọ́n ti fi adé tán wọ́n bẹ̀rẹ̀ láti lọ kó egbò
mo kọ̀yìn sí pápá mo kọjú sí gbó báyìí nígbà ń wo bí irú àyín sí ọjà pààrà báyìí mo bá rí gàlà méjì nínú pápá pọ̀nbélé akọ àtabo mo lè yin ẹran wa gbàjà pápá tẹ pẹ́ mi lẹ̀ báyìí akọ́kàn wo abo rẹ̀ lẹ́yìn báyìí abo bá padà ó padà ẹ̀yìn ẹran sáà ń tọ̀ mí bọ́ mo sáà ń wò mo ti yí sí ẹ̀yìn àràbà tí mo wà báyìí ẹran ojú bí egun ilé táwọn wò lọ ẹran wa dúró mo náwó sí tòsí kàrà ẹran ṣubú lulẹ̀ ó dìde ẹran igbó tí a ń rúbọ̀ gangan ẹran wọ̀ bẹ́ padà ìbọn sáà ń dún lọ́tún sáà ń dún lósì níbo ẹrù tó rù yìí níbo lọ fẹ́ gbé dé tó yóò fi da ìfanu àsáàbẹ gba àwọn arúgbẹ̀ dé gbogbo à ń dún tó jẹ́ pé èèyàn fẹ́ lè máa lẹ̀ mọ́lẹ̀ nígbà àwọn alájáde báyìí kàṣà báyìí dènà làbá ń tọ̀ ìpín ẹran wa dá alẹ̀ bí ìgbà wọn dún màálù wọn sá kàjá àṣà ń tọpin ẹran yẹn lọ àwa tọpin ẹran títí akàpàtà kan nínú gbòhùn àwọn èèyàn wà nísàlẹ̀ àpáta àwa wà ní ààyìn igbó sùúrù kan wà lára àpáta ẹ rí bí àwọn ajá ṣe rọ́gìrìrì síbi gbòhùn orí àpáta tá a wò àrígàlà lórí àpáta àwọn tí wọn wà lọ́hùn ò lè yìnbọn àwa tá a wà ń bí a lè yìnbọn ajá ní láti tẹ̀lé ẹran yẹn rọ̀lẹ́ àpáta àfi láwọ́ bá a ṣe rí nǹkan kan mọ́ ni. ẹ̀rí gàlà mọ́. wàláì. ajá ń kọ́. gbogbo àwọn ajá pé àwọn ajá sáà ń di mọ́ra wọn ń ṣàṣe gbùrùgbùrù wọn kálukú bá túká àwa tún lọ kó gbẹmí ìbọn sáà ń dún ìtàbọn míì mọ́ rárá mi ò gbó ní ààyìn tí wọn ò faṣọ gbà lójú nígbà padà olórí ìgbẹ́ náà bá ní pé ìgbẹ́ yìí ò yí òun wàláì tàlà gbogbo ẹni ó yìnbọn pátá ìgalà ló ń kálukú ta ìbọn tí wọn yìn lé ní 100 kò sẹ́ni ọ̀pá tiẹ̀ kò sẹ́ni ọ̀pẹ náà o olórí ìgbẹ́ bá ní pé ká padà lébá àṣà padà lébá àbádébẹ́ àmúgàrí àti gbogbo ẹ̀ bá a ti débẹ̀ abóbìnrin kan bẹ́ẹ̀ obìnrin tá a wí ó nípa tó ẹ̀ bá a ti débẹ̀ òun náà ní bugàrí fáni bomi fáni ṣe gbogbo ẹ̀ onígbè wá lọ pé babaláwo pé ntọ́sẹ̀lẹ̀ òyì wọ́n wá dífá o. bí bàbá èmi ò tiẹ̀ mọ̀ pé bí a ti máa sọ̀pẹ̀lẹ̀ nújọ́ ni mo ṣàfihàn tó ní mo ní àtẹ̀sán wá ti gbé kínní ó di wàrà babaláwo bá ní ọ̀pọ̀ lórí ìgbẹ́ wọ́n lẹ́yìn àti talẹ̀ jà olórí ìgbẹ́ lóhun ò bẹ́ nìkan kan jẹ nìkan kan ò bá ń jà ó tún bí lẹ́ẹ̀kejì olórí ìgbẹ́ sọ ohun tó sọ náà ó bí lẹ́ẹ̀kẹta olórí ìgbẹ́ sọ ohun tó sọ obìnrin ká dìde ni ó lè mí ni mo fijọ́ tí èmi àtọlọ́wọ́ pàdé búra. obìnrin tí bugàrí fún yín nìsín. ó lè mí ni. ṣé ìyàwó olórí ìgbẹ́ ni. alápàtà ni o. alápàtà tó wá rẹ ẹran. bẹ́ẹ̀ bá rẹ ẹran pa kí ló wọ́n rà. babaláwo bá mú kinní rẹ̀ ọ̀pájú ẹ̀dẹ̀ ẹ mọ̀ pọ́rọ̀ ẹnu ló pọ̀ kọjá kí wọ́n máa dífá. bẹ́ẹ̀ni. ó ní kí ló ṣẹlẹ̀. alápàtà ní tóun ò fi dáràn sí alọ́run ni pé ẹni ó wá gbé ìlésìn ẹni ó wá lọ́dún ní kò wá lésìn. ó ní ṣùgbọ́n mo fẹ́ ti gbèsè bọ́ lọ́rùn tó yẹ pé ní a fi jọ́ 10 dẹ́gbẹ́ ìwọ̀n ò ní pa nǹkan kan. ó nítorí pé òun ronú ni ní tóun ọba ṣe ni pé áìdà kí wọ́n tẹran àbìjà ń bọn tàbí kí wọ́n tara wọn bọn ó ní ṣùgbọ́n òun ronú ó ní ṣùgbọ́n gbogbo ẹni ọba wá tó bá jẹ gbèsè lọ lọ́dún yìí tó bá dẹ̀ mí kò ní wá mọ́ ó ní wọn ò fi pa ẹran kankan kí ni tó wá ṣẹlẹ̀ ó ní lẹ́sìn tí wọ́n dẹ̀gbẹ́ ó ní apá ọmọ ẹ̀fọ̀n kan ó ní wọ́n sì tà fóun ó ní ṣùgbọ́n tá jìbìtì wọ́n tà fóun ó ní wọ́n sì ti gbèsè bọ́n lọ́rùn lórí rẹ̀ ó ló lórí ìgbẹ́ òun wá bọ̀ bóun wá bá ọ ǹjẹ́ ó ṣe nǹkan kan sí ṣùgbọ́n òun wá kà ó wíwọ́ pé ẹ̀ẹ́dẹ̀mí lọ́dún mi. babaláwo wà ń pé kí ni táwọn wàá sì sí báyìí onígbèsè tí wọ́n tóun jẹ oní tí wọ́n bá san onígbè ọ̀rọ̀ oní tí wọn ò bá san oní bí ó ṣe tún rí lọ́la ni. kọ́nà kò tí ń sọ tá a pé wáyé
kọ́nà kí ti ń sọ pọ́nbélé ní tí gbogbo èèyàn sì dúró ní sì ń gbogbo wa báyìí ló sì sojú wá bí ètò ìdìbò. Bílẹ̀ tí a sì tó ń jọ nítorí ibi tí àwọn orin èdè abá wa tá a bá ní sì á fẹ́ rí mẹ́lì mẹ́sàn-án. Ní Rasaki oníhìn kò sọ̀rọ̀ ẹ̀kan mọ́ báyìí èmi ọ̀dẹ ìgbé ilé ní ọ̀la o. Ṣé olórí oko lòun ní san gbèsè ni? Tí ó bá san gbèsè sówó tó sì tó bá ń só mú lọ bí mo ṣe bá ń kálukú àwa tá a wá bá a ṣe dẹrù wa nu o. Aago 5 àfẹ̀júmọ́ la dé abá wa padà. Aago 5 àfẹ̀júmọ́ ọjọ́ kejì la dá bá wa padà. Ṣùgbọ́n tí òjé ní ìwọ yá tààrà bá a ṣe ń lọ gbọ́ jẹ́ pé sẹ́ńgì díẹ̀ ń bẹ lọ́wọ́ wa tá a bá ti kabúlé kan tá a bá ti jẹun gbọ́ jẹ́ pé wọ́n dá gbogbo wa mọ̀ra dáadáa àwọn ojókòó bí a ṣe fàájì. Ìrírí mẹ́rin. Bẹ́ẹ̀ tí ẹ pẹran ẹ sápá àlàáfíà. Lẹ́yìn aka ẹyọ kan tí mo pa náà lèmi náà ju àpò dé abúlé ọ̀dọ̀ wa. Ǹjẹ́ ẹ padà lọ Ìgbẹ́hùn? Padà kódà látọdún ọ̀dà Haruna débi pé wọ́n lọ ọ̀gbẹ́. Wọ́n kàn sọ pé Haruna ti dìlú wọ́n ní ó ti dìlú. Ǹjẹ́ ẹ padà fojú rí obìnrin yẹn láti jọ náà? N rí o torí n tójú èmi ọba tó èmi sọ. Alápatà sí ni. Alápatà ni o kódà kọ̀kọ́ là dúdú tẹ́rẹ́ báyìí. Sọmọ Ọ̀yọ́ ni. Ìmọ̀ ló ti ṣe o torí pé bí òwe àwọn àgbàlagbà ni wọ́n lẹ́nu ẹnu ọmọ èké ọ̀gbà mọ́ mi pàdé mọ́ yóò yà pé ẹtún jókòó ṣe ni ọkọjá kí n máa béèrè pé torí n tó ti gbé kalẹ̀ ń ti ju èmi lọ ọkọjá kí n máa béèrè pé ọmọ àdúgbò ni. Ọlágbára o. Iṣẹ́ ọdẹ ẹ fi ọdẹ jọ̀hún ẹ fi wé ti sìn èwo ló sàn díẹ̀? Ṣé rí ọdẹ jọ̀hún ó sàn ju ọdẹ ẹ̀sìn yẹn lọ ní ìlànà méjì. Kílẹ̀ rí? A ti ra mẹ́nu bà á díẹ̀ mẹ́lẹ̀ kan. Ṣé rí ọ̀kánjúà owó a fẹ́ fi bà ọdẹ ẹ̀sìn jẹ́. Ní ìsìn bí mo ṣe wà ní ìsìn tí n bá dóko lálẹ́ tí n bá èdè iná mọ́rí tí n bá ìpọ̀yà méjì tí wọ́n bá yanjú bóyá ìjà nìyàwó mi ó jẹ lálẹ́ o bóyá jẹ́ ìtọ́ bá yí ńlá yóò fi máa pa ẹpẹran. Yóò fi máa pé mo pẹran. Ṣùgbọ́n ní jọ̀hún tẹ́lẹ̀ bá a pàgàlà bá a pa ọ̀yà 10 bá a pogún gbogbo ọ̀dẹ̀ tó yí aká ní ọ̀fọ̀ ọbẹ̀ jẹun. Àwọn ọdẹ ẹ̀sìn àṣìbà mọ́ o. Kí la wá lè ṣe sí? N tá a lè ṣe sí egbò ti ra jìnnà kọjá kí àtúnṣe kankan wà àṣà ẹ̀ fi kóńkálukú ọmọ bí ó ṣe sọdẹ rẹ̀ tí ó fi pe lókùbà. Abọ́dẹ nínú gbogbo egbòogi tẹ́ ẹ mà láyé bó ṣe pọ̀ tóun afẹ́kẹ́ fún àwọn tí ń gbọ́ yín yìí ní ẹyọ kan kẹ́kọ̀ọ́ wọn ní bí àrẹ̀mọ. Níbi ọmọ èké lèmi kò àmọ̀gùn bàbá òṣogùn kankan kò tí ì sọ mí ké láàrin ọdẹ. Àwọn bàbá òṣogùn kankan fún wa. Kò tí ì sọ mí ké láàrin ọdẹ. Bí borí bá ń fọyàn ọdẹ wọn lọ ń bá bínú ọmọ ọdẹ wọn lọ bá kò sẹ́ni tí ọ̀la pò nínú ọdẹ ẹ̀kọ́ wọn lẹ́yọ kan torí wọn ti fà àkókò lẹ̀ wọ́n ń gbọ́ yẹn látàárọ̀. Kò sí wàhálà kankan bí a tiẹ̀ pé àmọ̀gùn àṣìkan à ń kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn tí. Kọjá lẹ́gbẹ̀ẹ́ Ògùn. Ẹ rí àgbò kan wà tí èèyàn lè ṣe ó wúlò fọmọ èké ó wúlò fún àgbàlagbà. Àgbò kẹ́ni. Gẹ́gẹ́ bí àrẹ̀mọ tá a wí kìí sì ṣe àrẹ̀mọ nìkan àtàgbàlagbà náà ni ó wúlò fún. Téèyàn bá rí ọ̀gẹ̀dẹ̀ odò kí wọ́n lọ wa ọ̀gẹ̀dẹ̀ odò wọ́n wá kó sínú odó kí wọ́n gùn tí wọ́n bá gùn tó bá kúnná dáadáa kí wọ́n wá fún
omi rẹ̀ tí wọ́n bá fún omi rẹ̀ wọ́n wá ní kékékèké bíi ike mírààsì wọ́n lè rọ sí tó bá kún ike mírààsì ẹyọ kan kí wọ́n já bíi símàù méjì kí wọ́n já kí wọ́n dà mọ́ kí wọ́n fi mísẹ̀ ní agbára Ọlọ́run sílẹ̀ tútù bá wà lábẹ́ ìkànnì èèyàn tó bá ẹmú yọ̀ọ̀yọ̀ tó pé èèyàn bá tún lè dáadáa ó ṣiṣẹ́ fún. Ó ní iṣẹ́ méjì ní ṣe. Ìbà kódà ó lè ṣe gba aṣẹ́ téèyàn bá ṣẹ̀ṣẹ̀ bímọ wọ́n má rọ ọmọ kí wọ́n fi kàkàn báyìí kí wọ́n fi ra àwọn báyìí. Wọ́n fi ra àwọn ọmọ. Kí wọ́n fọ ra dẹ́nu báyìí sílẹ̀ tútù bá wà nínú ìkànnà rẹ̀ yọ̀ọ̀yọ̀. Bó làgbàlagbà ó sì máa lò. Ṣé rí kíní kọ́ọ̀bù tí àwọn bàbá wa fi mu nǹkan tágbàlagbà ó bá ló ń làjì rẹ̀ ní òun èèyàn gbọ́dọ̀ mẹ̀kún ẹ̀. Ṣé máa jàrà ni? Ọ̀rọ̀ àdọ́gbọ́n lè díẹ̀ àmọ́ lájì èèyàn ò mu. Ṣé ẹni tó bá lò ní jáde ńlẹ̀ ni? Kódà ẹ̀ ní yàgbẹ́ ẹ̀ ní ṣe kankan ṣùgbọ́n ó dùn bíi ṣúgà nìkan náà ni kì í ṣe pé bóyá èèyàn lò tán owó yẹn la kò sí èèyàn bá ti lè gbé mẹ́ ọ kọjá pé ń ṣe mí ní nǹkan kan. Ṣùgbọ́n iṣẹ́ tí ó ṣe lára èèyàn ọ̀pọ̀ a lè pè ní awogba àrùn torí pé gbogbo ìdọ̀tí inú ní òkò. Ọlágbára o. Ẹ dákọ̀ yín lẹ́ẹ̀kan sí àti bí tẹ́ ẹ ti wá. Ẹ dákọ̀ yín. Jímọ̀ Ògúnwọlé Olúọdẹ Àpárá. Nílùú Ọ̀yọ́. Nílùú Ọ̀yọ́ Aláàfin Ògúnfàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà. Ẹ ṣeun o.